السلام عليكم ورحمة الله وبركاته. مصر الجمعة في مركز الله التي لتعليم العربي والإسلام. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. صدق الله مولانا العظيم. الله أكبر الله أكبر في كل وقت وكل حال. ربي وربكم جميعا جل جلالك ذو الجلال. الله أكبر الله أكبر في كل وقت وكل حال. ربي وربكم جميعا جل جلالك. Afẹ́kí oríkì Ọlọ́run wa pẹ̀lú ábídí èdè Yorùbá. Ọba náà ọba òní ọba gbogbo ọjọ́ ayérayé ọba ọ̀tún ọba òsì ọba òkè ọba ilẹ̀ ọba mi á àdàgbà má tẹ̀ pa bí binibini tẹ́nìkan ò lè bi léèrè. Dí dáadáa déédéé ọwọ́ rẹ̀ ló wà. Èmi ni tí ń jẹ́ èmi ni. Ẹlẹ́dàá tí ò ní olùdá. Fínífíní ojú ọ̀run. Kí gíga yẹn kò láfiwé kò láfijọ gbí gbanigbani ọ̀gbàǹgbà tí ń gba láìlára. Kí ìbẹ̀rẹ̀ tí ò ní ìbẹ̀rẹ̀. Kí ìtùnú ọmọ orúkọ. Jíjà kọ̀sọ̀kọ̀ ọba mi tí ò níru. Kí kìkì ọlá kìkì ògo. Líla mi láká tá àrọ́wọ́ rẹ̀ lára òkun tá àrọ́wọ́ rẹ̀ lára ọ̀sà. Tó lè dánilẹ́kùn àríṣe kọ́dúkọ́dú. Mí mọ̀nìyàn tó mọyún inú gbìn. Níná ni ọba tá à ní rẹ̀ tá a ná ní. Ó orísun ọlá orísun ògo ọba mi àtẹ̀rẹ̀ káyé. Ọba àwọn ọba ọ̀kan ṣoṣo àjànàkú tí mi gbó kìjikìji. Pín paríparí ọlá rí rẹpẹ tó tẹ̀rẹ̀ káyé. Sí sáàtì ọlá ọ̀rọ̀ ní bá ní débẹ̀. Ṣí àràbà tí ò ṣe ṣí nídìí. Títà ọwọ́ tá a rí tán mọ̀ pé òun ni títí ayé ló mọ̀ bẹ́ẹ̀. Báńgíjì ọba àràbà yámúyámù. Wí bẹ́ẹ̀ jẹ́bẹ̀ tolúwa ni. Wí bẹ́ẹ̀ jẹ́bẹ̀ tolúwa ni. Yíyá àgbóyájú ọba tí ò níbi àìdé. Ọba tí ò níbi àìwọ́ Allahu Akbar Allahu Akbar. Fi kulli waqti wa kulli hali. Rabbi wa rabbukum jami'an. Ẹ bá wa dìde ẹ bá wa yí àwọn ọmọ yìí sí. Ẹ má jẹ́ kí wọ́n ṣe ẹ̀kọ́ gbogbo orin yẹn tán ẹ dákun torí Ọlọ́run. Ẹ̀yin yá àlùbáríkà ẹ bá wa dìde ẹ yẹ wọn sílẹ̀ kan náà. Àtẹ̀yìn bàbá wa tẹ̀ wá ń jókòó. Ya Rasulullah kunta wajana wa kunta bina baron wa lam takun jafiya wa kunta rahimana diya wa mu'alima liyabuki alayka liyawma ma kana bakiya wa kunta rahimana diya wa mu'alima liyabuki alayka liyawma ma kana bakiya fidali Rasulullah fidali Safiyullah Ali Karim Allah fidali Rasulullah ummi wa qalati wa ami wa khali summa nafsi wa maliya walau kanat dunia tadumu li aliya laka
رسول الله هيا باقيا لقد رسول الله هيا وباقيا ونشهد أن الله لا رب غيره المستقيم وعلى آله قدر ومقدار العظيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. olórí ẹ bá pariwo Allahu Akbar. Allahu Akbar. ó sì bá ń pariwo Ọlọ́run dáadáa. Allahu Akbar. alhamdulilayi inú àwọn pírọ́dọ̀tì Zawiyatu Allahu Latif bẹ́ẹ̀ni tẹ̀gàn kọ́. àti Madrasatu Allahu Latif Markazu Allahu Latif eléyìí a fi dúpẹ́ fún Ọlọ́run.